ìmọ̀ràn mi sí àwọn kábíyèsí ni pé ẹ yẹ ká pe gbogbo àwọn ọmọ wa tó wà níṣẹ́ ìjọba ká bá wọn sọ̀rọ̀ kó lè ran àwọn tó wà nísàlẹ̀ kó lè ràn wọ́n lọ́wọ́ kó lè fà wọ́n sókè. tó bá débi ọ̀rọ̀ ọba á bẹ̀rẹ̀ sí pìtàn ara wa bó débi ọ̀rọ̀ oyè àná àmọ́ rí ọmọ oníkan àwa gbé wa sọnù òun ni ò jẹ́ ká Àwórì kí lọ́wọ́jú tààrà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ wa ṣe kàn. Oore la ṣe fọ́mọ Àwórì kò gbé torí pé àwa la ṣe fún o ò ṣe fún ẹ̀lìyẹ ara rẹ ló ṣe fún torí pé bí ètò wí bá ń tẹ̀síwájú bọ́ọ̀rọ̀ Àwórì ò bá kú bí iná rẹ bá ń jò lókè lálá ẹ̀yìn ògo gbogbo wa là. ẹ̀ka ilé mi là kàkà pé kí ètò yìí kí a ga kí àwọn Àwórì ká jókòó ṣo ẹ̀ka yìí tí ó bá di pé ṣùgbọ́n méjì náà mo ní gbogbo ọkọ̀ ọ̀nù yìí tì.